olóṣèlú kan tó ní Aláàfin kò sọ́pọ́ọ̀tì òun láti padà di gómìnà lẹ́ẹ̀kejì, òun ló fi ẹ̀tanú ló fi ṣe òfin wípé kí Olúbàdàn àti Ṣọ̀ún kọ́ máa bá Aláàfin rotate ipò lọ́balọ́ba, kì í ṣàwọ̀ ọba là ń jà. So about the conflict between the Aláàfin of Ọ̀yọ́ and the Ọọ̀ni of Ife. If you watch my previous video, I said something there. I said that there's something fishy somewhere. This fight is not an ordinary supremacy battle. I'm telling you guys, there's something fishy somewhere. It's like there is political hand inside this thing, inside this battle where they fight, inside this supremacy fight. Because you don't see, Yoruba people, we are not smart enough. I'm sorry to say it. Yoruba people, I'm Yoruba. I'm indigenous of Yoruba. I'm Yoruba tribe. My name is Adeola Ayinde. So, but what I'm talking about is that we are not smart enough. We're supposed to understand that those politicians understand that if we have peace in Yoruba land, if our king, if there's no any beef between our king, so they are going to have strong power. So politicians, they are going to fear them. So they are going to expect them anything way they want. If they're together, say, mention one thing, they are going to do it. And they don't want make our king, they control them. So they don't like that thing. If you wise enough, see those people where they abuse one king for another king, they know why they're not smart enough. Because in our culture self, it's not allow us to abuse one king for another if two kings are fighting. If they are fighting. If you watch this video of Onkpetu of Ijeru land, what is Baba they talk for this video is similar for what I'm saying. Listen to it. You are going to understand what this Baba is saying. But this Baba is saying this thing is a political involved. It's not an ordinary supremacy battle. I'm telling you guys, what is olóṣèlú kan tó ní Aláàfin kò sọ́pọ́ọ̀tì òun láti padà di gómìnà lẹ́ẹ̀kejì, òun ló fi ẹ̀tanú ló fi ṣe òfin wípé kí Olúbàdàn àti Ṣọ̀ún kọ́ máa bá Aláàfin rotate ipò lọ́balọ́ba, kì í ṣàwọ̀ ọba là ń jà. Kò síjà àgbà láàrin àwọn lọ́balọ́ba o, kò síjà àgbà. Ẹjẹ́ àdálẹ̀ ká tún sá. Ta ló fẹ́ bá láàrin Ṣọ̀ún àti Olúbàdàn, ta ló fẹ́ bá Aláàfin dupò? Ọláyíwọlá Adéyẹmí, ikú bàbá yìí, Aláàfin Ọ̀yọ́. Lẹ́tà kan náà tó kọ fún tolúbàdàn pé ẹgbẹ́ wọn mọ̀ wá darapọ̀ má wà ọba, káwọn náà dọba kán kúrò lọ́wọ́ baálẹ̀ sáwọn náà mọ̀ bá du ipò alága, kì í sàwọn. Báyọ̀ Akálà ọkọ̀ ọmọ ìwé rẹ̀ Amazing Grace ó ní pé torí Aláàfin ò sọ́pọ́ọ̀tì òun nígbà tó ń fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì. April or May 2011 ni ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ìyẹn dẹ̀ jẹ́gbà tí ọlọ́lá jùlọ Adébáyọ̀ Àkàlà tó jẹ́ gómìnà Ọ̀yọ́ state. Níta dẹ̀ ń sọ èdè tó bí abẹ́ ọdún mẹ́wàá sẹ́yìn. Gómìnà méjì ti wà lẹ́yìn ìgbà yẹn. Ìyẹn ni gómìnà olóògbé Abíọ́lá Ajímọ̀bí. Ìyẹn one èkejì ẹni tó wà bẹ́ẹ̀ sìn ẹnjìnìà Ṣèyí Mákindé. Ọ̀nà ti jẹ gómìnà, ọ̀nà ti wà bẹ́ẹ̀ báyìí. So ọ̀rọ̀ yẹn ti pẹ́, òfin mi tún ti gorí ẹ̀ tó ti gorí ẹ̀ ìyẹn nìyẹn lọ́tọ̀. Ẹlẹ́ẹ̀kejì wa ni wípé ọba Onkpetu of Ijeru land bàbá wa náà jẹ́. Gómìnà Akálà ò ní fi ìgbà kankan exchange ọ̀rọ̀ pẹ̀lú wọn pé ẹni tí wọ́n sọ dà àbí kò dà, bàbá náà jẹ́ fún wa. Kí ló ń pè Gómìnà Akálà ò fi ìgbà kankan lè wojú wọn pé ọba kábíyèsí sọ tó dà àbí kò dà, ẹ jẹ́ ká ọ̀dà sílẹ̀ bẹ́ẹ̀. Ó ti pẹ́ tewu ti wọlé wá tá a sì fura. Yorùbá náà ló sì fura ló sọ̀rọ̀ pé pánsá ò fura, pánsá jáná, àjà ò fura, àjà jìn, bóńlé ò bá fura ó lè ní òkò.
Yorùbá àìkà nǹkan sí bọ̀rọ̀ àfìgbọ́ bá fẹ́ yíwọ́ tán nítorí pé alọ́kàn tó gbòòrò kémi ó tó dórí oyè ni mo ti ń gbọ́ torí èmi láǹfààní Òkè Ọya ni mo gbé àárín àwọn tẹ́ ń pè ní Gàmbàrí ni mo gbé fún bí 20 ọdún ṣùgbọ́n lákòókò tí mò ń sọ̀rọ̀ yìí àárín wọn dùn gbé kò sẹ́tànú ọ̀ràn wọn ní gbogbo ìgbà náà wọ́n dùn bá ṣọ̀rẹ́ ní gbogbo ìgbà náà ṣùgbọ́n ọ̀rẹ́ tí ń bá wa ṣe ń gbogbo ìgbà náà kìí ṣe ọ̀rẹ́ tó yẹ ká dára lẹ̀ nítorí wípé tẹ́ ẹ bá kó nǹkan mẹ́ta lẹ̀ àwọn ó gbìyànjú àti kó méjì wọ́n fẹ́ yọ̀kan lẹ̀ Yorùbá sì ní àìrìnpọ̀ ejò ní í ṣekú pa wọ́n ó dìgbà tá a bá tó mọra wa lọ́mọ ìyá ọmọ bàbá tá a tó múra wa gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ ìní irú tí ń ṣẹlẹ̀ nírú gangan yẹn ò ní tó ṣẹlẹ̀ mọ́ a kàn ń pariwo Sunday Igboho ni gómìnà Mákindé ọ̀lágbára tó lè lò lórí ọlọ́pàá nítorí pé Àbújá làṣẹ ọlọ́pàá wà ọ̀lágbára tó lè lò lórí sójà Àbújá làṣẹ sójà wà ó ń gángan ọ̀sán ní gbébọn kọ́ lọ dojú kọ àwọn Fúlàní darandaran àbáwọn kọmíṣánná rẹ̀ ni ó ní wọ́n lọ dojú kọ Fúlàní darandaran kò ṣeé ṣe ńgbà ọba sọ fọlọ́pàá pé wàhálà ń bẹ ní gángan tọ́lọ́pàá ọba dáhùn sọlágbára lórí ọlọ́pàá èyí tó túmọ̀ sí wípé nǹkan kan ń ṣẹlẹ̀ tó fẹ́ àmójútó. ìgbékalẹ̀ tí wọ́n gbá Àmọ̀tẹ́kùn kalẹ̀ dáa ṣé èròǹgbà wọn láti gbá Àmọ̀tẹ́kùn kalẹ̀ sì tún ṣiṣẹ́ dòní nígbà táwọn àtìláwí dé Àmọ̀tẹ́kùn wọn lọ fi kojú Fúlàní AK-49 nínú igbó kí lè fẹ́ kọ́ lọ fi kojú Fúlàní AK-47 nínú igbó. àwọn ènìyàn mi nínú ìlú àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà ó ní wípé ká gba àlàáfíà láàyè ká wo ìbáṣepọ̀ tá a ti ní láti lẹ̀ wá mo ti láǹfààní láti bá àwọn Ìgbò ṣiṣẹ́ à ń múra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá níwọ̀n ìgbà tá a bá ti wà nínú ọ́fíìsì tá à ń ṣiṣẹ́ papọ̀ ẹ lè mọ ẹ̀yà kankan yàtọ̀ láàrin wa irú ìfẹ́ tó yẹ kó máa ṣiṣẹ́ láàrin wa nìyí tó bá tọ́ sí ẹ̀yìn ẹ fún tó bá tọ́ sí ìlà oòrùn ẹ fún tó bá tọ́ sí ìwọ̀ oòrùn ẹ fún tó bá tọ́ sí àríwá ẹ fún tó bá tọ́ sí gúúsù ẹ fún mójútó bí àwọn ọ̀dọ́ ó ṣe níṣẹ́ lọ́wọ́ tí wọ́n ń dé wọ́n ná lórí defence kí wọ́n á fi pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ ṣé wọ́n rẹ̀ ní tí wọ́n lọ jagun ìjọba ni kó yára rẹ̀ ní brain gẹ́gẹ́ bá ṣe mọ̀ wí nìsín.